Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí obìnrin, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ kí wá sọ ìwúlò ewé ewúro. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ olóbíké tó kọjá, mojúbà lọ́wọ́ ọ̀sẹ̀bíké tó kó wa gbò. Mojúbà Elédùmarè ọba tó dé ewé, ọba tó dé egbò. Mojúbà ẹ̀yin àwòrò ṣàṣà. Mojúbà ẹ̀yin tí Elédùmarè gbélé ayé lọ́wọ́. Mojúbà ẹ má jẹ́ kó hun mí o, nítorí àdáṣe ní hun mọ ìbọn gbọ́dọ̀ hun mọ ènìyàn. Mo kí ẹ̀yin àgbàlagbà o. Mo fẹ́ kí a sọ̀rọ̀ nípa ìwúlò ewé ewúro. Tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ sí ewé àmì a máa pè ní ewé adùn. Àmì sì máa pè ní ewé mútèmírò. Àmì a máa pè ewé ewúro ní ewé mútèmírò. Ewé yìí mo fẹ́ kí sáré sọ torí mo kàn sáré wá ṣókí ni. Kí n sọ ìwúlò rẹ̀ tá ń gbà ń lò bí i mẹ́ta. Àkọ́kọ́ láti lo ewé ewúro fún ẹ̀yọ́nú. Ẹ jẹ́ ká jẹ́ ewé ewúro yìí òòjọ́, ẹ jẹ́ ká gún. Tá bá gún mọ́ ọṣẹ papọ̀ mọ́ èpo ọ̀bọ̀, ẹ jẹ́ ká fi òrí, ẹ jẹ́ ká fi sí lórí, ẹ jẹ́ ká gbé sí pàánù. Tó bá yọ́ mọ́, ẹ jẹ́ kí a wá ẹsẹ̀ rò pọ̀ ká fi mọ́ wẹ̀. Ó ṣiṣẹ́ fún ẹ̀yọ́nú. Ó ṣiṣẹ́ fún àánú náà. Bó la ṣe ń lò fún àánú, ọ̀dọ́ ewé ewúro yìí ẹ jẹ́ ká wá kí òun náà pọ̀ díẹ̀. Ẹ jẹ́ ká papọ̀ mọ́ káfúrà pẹlẹbẹ, imí ọjọ́, ikùn òjìà. Ẹ jẹ́ ká kún papọ̀ mọ́. Ẹ jẹ́ ká fomi àgbọn ká fi pò. Ẹ jẹ́ ká kó sínú ike funfun. Ẹ jẹ́ kí a máa wẹ̀ ní Monday, Tuesday, Thursday, Saturday and Sunday. Ẹ jẹ́ ká máa wẹ̀, a ó rí àánú gbà. A tún gbà ń lò fún ẹni tí àìsàn bàbá mú. Ẹ gbó ewé ewúro ìtòjọ́ yìí, ẹ gbó kẹ́mú. Èèyàn tí iná bá ń dà láàmú bóyá ó tóbi jù, ó fẹ́ sanra díẹ̀, ó fẹ́ rú díẹ̀. Ẹ jẹ́ kó gbé ewé ewúro yìí, kó fi òrombó sí, kó mú. Èèyàn tó bá tóbi jù, àwọn máa ń reduce fat. Èèyàn tó bá tóbi jù á slim padà. Kò jù báyẹn lọ. Ìmọ̀ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kàn sáré, mo ń jáde lọ ni mo ní kí n sáré yà ní ṣókí. Ó dìgbà.